fún ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń béèrè fún Ajẹ́gùn, ẹ fún wa lájẹ́gùn. Ajẹ́gùn dá lóòótọ́, ṣùgbọ́n nǹkan àwọn àgbàlagbà la máa ń kọ́kọ́ ní ká tó ní Ajẹ́gùn. Wàá kọ́kọ́ bá àwọn àgbà múlẹ̀, wọ́n á dá ẹ mọ̀. Gbìyànjú pé èèyàn já ewé gúre tó gun mọ́ṣẹ́ tó ní àṣírí bíbò. Ìgbìyànjú ni, ṣùgbọ́n láì fi tàwọn àgbàlagbà ṣe, ìgbìyànjú ò lè jẹ́. Ẹ wá gba 2-in-1. Ó ṣiṣẹ́ ìmùlẹ̀ àwọn àgbàlagbà, bẹ́ẹ̀ ni ó ṣiṣẹ́ Ajẹ́gùn, ó tún wá ṣiṣẹ́ Ajíògùn. Ọ̀tọ̀ l'Ajẹ́gùn, ọ̀tọ̀ l'Ajíògùn. Ajíògùn, àwọn ògùn míì wà tó yẹ pé ara á wà lára á lọ sùn sára, á kàn máa retí nǹkan kan tákàn tọ́ṣì ẹ̀ tó gùn yá wá boost. Ẹlòmíì á ti máa lo bí oṣólẹ̀ ẹbu tó ń lo ẹbu láti bí oṣù kan tó ṣólẹ̀ yẹ̀ rẹ̀ gbéra, tó jẹ́ pé ó sùn sára, tó jẹ́ pé nǹkan kan lákàn lọ tọ́ṣì oṣólẹ̀ níbi tó sùn sí lára ẹni yẹn, tíṣẹ́ yà kàn boost. Ó lè jẹ́ ṣe kékeré lẹ́lòmíì á kàn ló ń gbà míì, nǹkan wá boost, á máa rò pé iṣẹ́ tóun ṣe ń lò yẹ ló ṣiṣẹ́, kò ní mọ̀ pé oṣólẹ̀ tó ti sùn sára yẹn gan ló ṣiṣẹ́. Bẹ́ẹ̀ ni Ajíògùn ló máa ń ṣe irú ẹ̀. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ wò. Iṣẹ́ fún ìmùlẹ̀, ó ṣiṣẹ́ fún Ajẹ́gùn, ó dẹ̀ iṣẹ́ fún Ajíògùn. Ẹ jẹ́ ká lọ wá ọ̀pọ̀lọ́ ìjòkùn ààyè tó tóbi dáadáa. Ààyè ni o. Ẹ jẹ́ ká lọ wá ìkóòdẹ, ojúlówó ìkóòdẹ tí ṣe tí àwọn lékulẹ́ja ti dọ́gbọ́n sí. Ẹ jẹ́ ká ti bọ ọ̀pọ̀lọ́ ìlẹ́nu láàyè. Á wá jẹ́ kí ibi pupa orí ẹ̀yẹ kó yọ jáde. Á wá gbé ọ̀pọ̀lọ́ yìí sínú ìkòkò ìjóògùn wa. Á wá fòdìdí, á wá lọ wá èpo ọ̀bọ̀. Á wá kó èpo ọ̀bọ̀ yà kó sínú odó. Á wá gbódógun ẹ̀gùn pẹ́pẹ́pẹ́pẹ́, á jẹ́ kó rún bí eléyìí tẹ̀ ń wò nínú fọ́tò yìí. Á wá dalẹ̀ ọ̀pọ̀lọ́ yẹn lórí. Á wá fòdìdí àtàrí kan sí, odidi state kan. Àwọn ẹ̀yin tẹ̀ ń béèrè pé kí ni ìtumọ̀ state nínú fídíò mi tí mo ṣe kọjá. Àtàrí là ń pè ní state. Àtàrí, odidi àtàrí kan tó ṣègùn dáadáa, òun ló kó gbogbo state yẹn sínú. Tábà tó wá fòdìdí àtàrí kan sí, ẹ jẹ́ ká jó. Tábà ti jó tẹ́, ẹ jẹ́ ká lọ kó fúnná dáadáa. Epo pupa la máa fi ń lò lálẹ́ tábà ti fẹ́ sùn. Ẹni ọjọ́ la lè lò, ìbájẹ́ Tuesday, ìbájẹ́ Wednesday, ìbájẹ́ kìnnìkan, ẹni ọjọ́ la lè lò. Lọ gbìyànjú ẹ̀ wò. Àwọn kan máa sọ pé kìnnìkan dúdú òṣìṣẹ́ lára mi, àbó ò tí kan ògùn tí tọ́ṣì ibi tó yẹ kó tọ́ṣì lára ẹ̀. Ìwọ tán bá ti lè gbé olúgbòhùn tán fi ṣépè fún tó dẹ̀ rẹ̀ ẹ́, tẹni tó bá lo nǹkan dúdú gbúdọ̀ ṣiṣẹ́. Ìwọ tó bá ti lè tó ti ń lo paracetamol tó ṣiṣẹ́ lára ẹ̀, torí gbòógì náà fi ṣe, dandan ni ògùn dúdú gbúdọ̀ ṣiṣẹ́ lára ẹ̀. Àdúrà wa gbà. 07 31 83 45 83 òun ni nọ́mbà mi. Mi ò ní nọ́mbà méjì o.